A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gọ̀mádẹ àìjẹran ẹdán. Ó jọ bí ẹni wípé ìṣòro túbọ̀ ń kórajọ sí i fún AGF àná Abubakar Malami bí ẹgbẹ́ àwọn agbẹjọ́rò Nigerian Legislative Lawyers Association of Legislative Drafting àti Advocacy Practitioners ADRAP ṣe ń ké sí àjọ Code of Conduct Bureau CCB kí ó ṣe ìwádìí kí ó sì pe Malami lẹ́jọ́ lórí awuyewuye tí ó dìrọ̀ mọ́ bí wọ́n ti yọ adájọ́ àgbà àná CJN adájọ́ Walter Onnoghen ni wọ́n yọ nípò bí ìdìbò gbogbogbò ọdún 2019 ṣe ń gbáradì láàrin ìṣèjọba Muhammadu Buhari. Malami ni mínísítà ẹ̀ka ìdájọ́ àti AGF ní ìgbà náà. Lẹ́yìn èyí ni wọ́n pe CJN àná lẹ́jọ́ lórí ẹ̀sùn wípé ó tàpá sí àṣẹ ìkéde ohun ìní láti ilé-ẹjọ́ Tribunal Code of Conduct. Gbẹ̀yìngbẹ́yín ní ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn dá ẹ̀sùn yìí padà nínú oṣù kọkànlá ọdún 2024. Ipa tí Malami kó lórí ọ̀rọ̀ yìí ni àwọn agbẹjọ́rò padà sórí rẹ̀ báyìí bí wọ́n ti ṣe àpèjúwe rẹ̀ ní àṣìlò ipò. Nínú ìwé ẹ̀dùn ọkàn tí wọ́n kọ ní ọjọ́ kẹta oṣù kejì ọdún 2026 tí wọ́n fi ránṣẹ́ sí alága Code of Conduct Bureau ní ADRAP ti ń béèrè kí wọ́n wọ́de Malami lórí bí ó ti tàpá sí oríṣiríṣi ìlànà òfin ọdún 1999 pẹ̀lú ti Code of Conduct àti Tribunal. Ẹgbẹ́ agbẹjọ́rò fẹ́ kí wọ́n ṣe ìwádìí lórí bí wọ́n ṣe yọ Onnoghen lọ́nà àìtọ́, ìdájọ́ lórí Nnamdi Dimiga àti ẹ̀bùn ìrúfin illegal gift tí wọ́n ní NGO AGF àná Kadimiyya for Justice and Development Initiative gbà. Gbogbo ẹ̀sùn yìí ni wọ́n ní ó wáyé nígbà ìṣàkóso Malami gẹ́gẹ́ bí mínísítà ẹ̀ka ìdájọ́ láàrin ìṣèjọba ààrẹ Buhari. Wọ́n ní Malami kò lo ipò rẹ̀ fún àǹfààní ará ìlú ṣùgbọ́n fún ìmọ̀tara rẹ̀ nìkan. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Alága àjọ alámòjútó ìrìnàjò Hajj Nakan Abdullahi Usman ti kọ̀wé fi ipò sílẹ̀. Akọ̀ròyìn fìdí ìgbésẹ̀ yìí múlẹ̀ lánàá láti ẹnu amúgbálẹ́gbẹ̀ẹ́ alága Ahmed Muazu. Títí di àsìkò ìkóròyìn yìí jọ, wọn kò tíì pèsè àlàyé lórí ìdí tí ìgbésẹ̀ yìí fi wáyé. Usman tí ó jẹ́ ọ̀jọ̀gbọ́n ní ààrẹ Bọ́lá Tinubu yàn sí ipò alága Nakan ní ọdún 2024 láti fi rọ́pò Jalal Arabi tí ààrẹ Tinubu júwe ilé fún láàrin bí wọ́n ti ń ṣe ìwádìí rẹ̀ lọ́wọ́ lórí ẹ̀sùn màgòmágó owó tí ìjọba àpapọ̀ yọ̀ǹda fún ètò Hajj ọdún 2024. Usman ṣe àmójútó Hajj àkọ́kọ́ rẹ̀ ní ọdún 2025. Àkókò Usman pẹ̀lú bí ó ti kéré kún fún oríṣiríṣi ẹ̀sùn tí ó dá awuyewuye sílẹ̀ láàrin ilé-iṣẹ́. Lára rẹ̀ ni ẹ̀sùn ìṣòwò kúmọkùmọ ní bí ètò ìrìnàjò Hajj ọdún 2025. Oṣù kínní ọdún 2026 ni awuyewuye yìí pọ̀ sí i tí ó mú àwọn kọmíṣánná Nakan lọ ṣe àgbékalẹ̀ ìwé ẹ̀dùn ọkàn petition síwájú ààrẹ Tinubu. Nínú ìwé yìí ni wọ́n ti fi ẹ̀sùn kan alága wípé ó kùnà nínú ipò rẹ̀ gẹ́gẹ́ bí alága. Èyí ló mú igbákejì ààrẹ Kashim Shettima pe ìpàdé pẹ̀lú àwọn tí ọ̀rọ̀ kàn ní bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn pẹ̀lú èròǹgbà àti pẹ̀tù sí àwọn tínú ń bí kí àlàáfíà sì jọba láàrin ilé-iṣẹ́. Ní báyìí tí Usman ti kọ̀wé fi ipò sílẹ̀, ọ̀nà mìíràn ti ṣí sílẹ̀ láti mọ ohun tí ó ń dá awuyewuye sílẹ̀ lórí ọjọ́ ọ̀la àjọ Nakan àti àwọn alámòjútó ìrìnàjò Hajj fún ti ọdún 2026. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ṣì wà nínú ìwé ìròyìn Premium Times tó jáde lónìí. Ìjọba àpapọ̀ ti bẹ̀rẹ̀ sísan owó amáyédẹrùn tí wọ́n jọ ṣe àdéhùn pẹ̀lú ẹgbẹ́ àwọn olùkọ́ ifásitì ASUU. Mínísítà fún ètò ẹ̀kọ́ Dr. Tunji Alausa ni ó fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí àwọn Vice Chancellor ifásitì ìjọba àpapọ̀ Federal Universities lánàá ọjọ́ Ajé láti kéde àlékún ìdá 40 nínú ọgọ́rùn-ún 40% increase lórí owó àjẹmọ́nú CAA fún àwọn ọmọ ẹgbẹ́ ASUU bẹ̀rẹ̀ láti ọjọ́ kìíní oṣù kìíní ọdún 2026. Alausa wá tún fi dá ASUU lójú àfojúsùn ààrẹ Bọ́lá Tinubu fún ìgbáyégbádùn àwọn olùkọ́ àti ètò ẹ̀kọ́ tó lọ geere. Ó
ó ní àwọn ifásitì kọ̀ọ̀kan ti ṣe àlékún yìí bí ó ti darí gbogbo ifásitì ìjọba àpapọ̀ kí wọ́n fi òfin yìí múlẹ̀ kí gbogbo àwọn tí ó bá lẹ́tọ̀ọ́ lè rí àlékún gbà. Bákan náà ni ó rọ àwọn alámòjútó iléèwé kí wọ́n rí i dájú wípé wọ́n ń san owó lásìkò láti lè ṣe móríyá fún àlékún agbára àti àbájáde èsì dáadáa. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ọ̀gá àgbà fún àjọ tó ń gbógun ti títà rírà àti mímu egbògi olóró NDLEA Brigadier General Mohammed Buba Marwa ti dárò lórí òṣìṣẹ́ àjọ wọn kan tí ó jẹ́ Chief Narcotic Agent Sadiq Bako Mujahid tí wọ́n ṣekú pa níbi ìkọlù tí àjọ yìí ṣe ní ìpínlẹ̀ Rivers. Adarí ìròyìn fún àjọ NDLEA Fẹ́mi Babáfẹ́mi ni ó ṣe àfihàn yìí nínú àtẹ̀jáde òní. Babáfẹ́mi ní ikọ̀ àjọ NDLEA ṣe ìkọlù sí ibi kọ́lọ́fín àwọn ògbólógbòó oníṣòwò egbògi olóró tí wọ́n ń pè ní Hammer House ní Bonny Island, ìpínlẹ̀ Rivers, níbi tí wọ́n ti fi ọwọ́ ṣìkún òfin mú afurasí 6. Ọ̀pọ̀lọpọ̀ egbògi olóró bíi cocaine, heroin, methamphetamine, skunk àti tramadol ni wọ́n rí gbà. Babáfẹ́mi ní Chief Narcotic Agent Sadiq Mujahid bá ìṣẹ̀lẹ̀ yìí lọ látàrí bí àwọn afẹ̀sùnkàn ṣe lọ kó àwọn jàǹdùkú jọ níbi ìkọlù tí Mujahid fi gba àpá lórí tí ó sọ di olóògbé. Ṣùgbọ́n ju gbogbo rẹ̀ lọ, ọwọ́ ba àwọn afurasí 6 tí wọ́n ní lọ́kàn títí kan olórí wọn tí wọ́n pe orúkọ rẹ̀ ní Genesis George Benson tí ó lọ́wọ́ nínú ikú òṣìṣẹ́ àjọ NDLEA. Níbi ìbánikẹ́dùn lórí ìpàdánù Mujahid ni Marwa ti ṣe àpèjúwe rẹ̀ ní akíkanjú òṣìṣẹ́ tí ó fi ẹ̀mí rẹ̀ lélẹ̀ fún ilẹ̀ baba rẹ̀. Ọ̀gá NDLEA wá fi ìbánikẹ́dùn rẹ̀ hàn sí ẹbí, akẹgbẹ́ rẹ̀ àti ikọ̀ ìpínlẹ̀ Rivers lápapọ̀. Ó ní ìkọlù sí òṣìṣẹ́ kan jẹ́ ìkọlù sí ìpínlẹ̀, kò sì ní lọ lásán láìlẹ́yìn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Gómìnà àná fún ìpínlẹ̀ Kaduna Nasiru El-Rufai ti ní òun ìbá darapọ̀ mọ́ ìfẹ̀hónúhàn tí olùdíje du ipò ààrẹ àná láti ẹgbẹ́ Labour Peter Obi darí bí ó bá ṣe wípé òun wà lórílẹ̀-èdè ni. El-Rufai sọ èyí níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú Trust TV lánàá. Níbẹ̀ ni ó ti bu ẹnu àtẹ́ lu àwọn aṣòfin lórí ètò èsì ìdìbò orí ẹ̀rọ Electronic Transmission of Election Results níbi àgbéyẹ̀wò àbádòfin ètò ìdìbò. Bí wọ́n ti ní ṣíṣe ìkéde èsì ìdìbò lójú ẹsẹ̀ ṣe pàtàkì láti fi dènà màgòmágó. Rufai ní ọgbọ́n òṣèlú ni wọ́n fẹ́ tì bọ̀ pẹ̀lú ìdádúró tí wọ́n fẹ́ fi èsì ìdìbò ṣe. Ó fi ẹ̀sùn kan ìjọba tó ń ṣèlú lọ́wọ́ wípé ìgbésẹ̀ tí wọ́n ń gbé yóò ṣe àlékún màgòmágó. Gómìnà àná fìdí ẹ̀ múlẹ̀ wípé ilé aṣojú-ṣòfin ti gba àtúpalẹ̀ yìí, ó kù kí ilé ìgbìmọ̀ àgbà bu ọwọ́ lù ú. Ìròyìn jábọ̀ wípé lánàá ni Obi darí ogunlọ́gọ̀ àwọn olùfẹ̀hónúhàn lọ ilé ìgbìmọ̀ ìlú Àbújá láti ṣe lòdì sí àbádòfin lórí ètò ìdìbò. Ìfẹ̀hónúhàn tí wọ́n pe àkọlé rẹ̀ ní Occupy the National Assembly ni ẹgbẹ́ Obedient Movement ṣe àgbékalẹ̀. Bí wọ́n ti ní ìgbésẹ̀ ilé aṣòfin jẹ́ ọgbọ́n àlùmọ̀kọ́rọ́yí láti fi dín agbára ètò ìdìbò kù síwájú ìdìbò gbogbogbò ọdún 2027. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.